Police tó ń jalè, Officer Rebecca. You are who you are when no one is seeing you. Àkóbá àdábá ó máa ṣá ẹ lẹ́sẹ̀. Ó ní náà yóò ẹ̀ṣẹ̀ kan 1 million. Tó dára fún. Wọ́n tó ní pọ́ọ̀sì èèyàn. Má lè fi change ẹ̀ fún ẹ o. Tí ọ̀rẹ́ ikú yóò dọ̀rùn. Mo sọ pé ìjọba jà yìí. Ǹtí gbọ́kànlẹ̀ lọ́wọ́ díyọ̀sẹ̀. Mo kọ̀ bá ṣeré díẹ̀ ni bá ṣubú kí ni mo fi kàn. Inú sẹ́ẹ̀ ló máa sùn lẹ́nu, ó dà kó rí ẹ̀ dàrú. Bẹ́ẹ̀ ṣe wọṣọ yẹn randomly gbígbà tí wọ́n wọnú ogun randomly. Ó ti ya wèrè. Ìgbà tí a ṣe investigation la rí wípé ọwọ́ inspector Odika ló wá sí. Òrùka ẹ pọ̀ gan-an ayé mo so mú kó ẹ̀mí mi o. Kéèsì yẹn súnmọ́ kéèsì mọ́dà. Ṣé orí ẹ̀ dàrú ni? Ibẹ̀ ló máa kú. Olúwa. Officer Rebecca ń jalè ní sá. Ṣé kò ń ṣe fóònù tí arákùnrin yẹn ń wá? Òun wà lọ́wọ́ yín. What is that in your hand? Olè ní. Òótọ́ ni nǹkan tó ń sọ pé òun jalè. No sir, first time ni sir. Ìyàtọ̀ mi ló kúrò bí. Ó fi oògùn sóje fíìmì ọkọ ẹ̀. Kò sẹ́ni tí lókun mẹ́rin náà máa ṣe tí wọ́n máa dùn. Ṣàkẹ́kọ̀ọ́! Báwo lẹ ṣe ṣe tí oyún fi bàjẹ́ mọ́ lára tẹ́ fi dèrò hospital? Oyún tẹ́ ti wà for the past how many years? Wọ́n ní ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ aṣọ ọ̀bẹ nù, ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe. But báwo lèèyàn ṣe máa gbáyàn létí torókùn máa ṣẹ̀jẹ̀? Ó sọ pé mi ò ní bí bọ́bọ́. Oh my darling, God cannot do does not exist. God cannot do anything. Mo mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ gidi gan ni. But o wá ní ti torí pé o nífẹ̀ẹ́. O wá di ẹni tó lè lọ́mọ láyé. Ọ̀nà sì bá ti dáná ọ̀dọ̀ mi. Mi mọ̀. Ó lè mọ, àti ọ̀ṣẹ́ wà ló ń sanwó. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó brief gan at the same time ó dẹ̀ di. Orí tó ti jẹ mí ti pín yẹn àti máa nídìí báyìí sí. Dákẹ́jọ́. Kí lẹ máa ṣe tí obìnrin bá fẹ́ fi májèlé sóúnjẹ yín? Ayé mi á pa mí kò ní kú re. Sọ ti bá pa àbúrò yín, ṣé mo jẹ̀bi? Uncle, ẹni tí mo fẹ́ fẹ́ ni. What? Ó dárò. How are you? Báwo ni ṣe? Mo kàn fresh sílé. Mo fresh sí ẹ lọ́rùn àbí? Mo kàn fresh sílé. Báwo ni ṣe? Iṣẹ́ lọ dáadáa.
Sure, was stressed. It's about to come in was stressed, but I'm good anyways. I'm fine. Oh yeah. Check out while fresh, Okay, really. Bele. Sorry. Let go. Let go. I don't want to eat you. Should we have more? Let's moloto. Mo ṣe ṣe mí lálẹ́ àná ẹ̀ ń jẹ́ kí n sùn fọnfọn báyìí. Mo ṣe ṣe but it's okay. Ọlọ́run ti ẹ̀ yọ ẹ̀mí pé lè jẹ́ weekend. Ṣé time mo máa jí bí mo fẹ́ máa lọ síbi iṣẹ́ rẹ̀? Oya jẹ́ kí n lọ brush kí n lọ ṣe breakfast fún ẹ. Kí ló fẹ́ ṣe? Fẹ́ ṣe breakfast. No. Larry, I'll be in charge in that kitchen. Yes. So all you need to do is just relax. And I'll bring it for you. Breakfast in bed. Yeah, so bad. Thank you. Yeah, back soon. Babe, ṣé o feel pé iṣẹ́ yìí ti ń wá stressful jù? Stress? Ṣé? Sure, jẹ́ kí n kọ́kọ́ béèrè lọ́kàn lọ́wọ́ ẹ̀. So many hours tó fi ń ṣiṣẹ́ abroad. Tó bá mo máa sọ fún ẹ, they work like 16 hours. Ìgbà mi shift fún is like 24 hours. Yes! So ibi wọ́n á ṣiṣẹ́ àárọ̀ títí di 4 p.m. Lẹ́yìn ẹ̀ máa jókòó sílé. Ó dẹ̀ ní kí n fi time yẹn máa pawó. Wọ́n kọ́ wo. Oh my God, ṣẹlẹ̀ sórí bùkátà pọ̀ lọ́rọ̀ wa. You know we have a whole lot of bills to pay. But I'm not complaining. Let me go make this money. Bùkátà pọ̀ lọ́rọ̀ wa. And you know, we have a lot that we want to do. Let me make this money now, okay? You're going to order right Latin car. You dey see that no jẹ́ kí n wo. PK. You feel it? Oh no, 20,000. Lele ma fún mi sí ti bá PK. Baby. You know I love you so. Hey, I'll talk to you later, Okay. Pè mí o, ebi o ma pè ẹ́ ṣá. Okay. Hello? I don't already come outside now. I don't already dey road like this. Not let me even dey inside bush. Now Uber driver they wait for since now. You go see me. I don't already dey road. I did my junction like this. Not let me even dey the bush part. Hey God, you go see me now. Hey, which kind stupid Uber driver be this one now? When they know say they're not ready to work, when they go they say Pepe or go do bricklayer work now. Ha! What that beg? I been an idiot with this. I beg go. Now you are the wait for now. Yes. Yes. And you open your yeye mouth they speak English. Yes. Which kind of nonsense thing be that one now? You know say they wait for you. You keep only me for yeah. You know say na bush I dey. I tell you say I dey. You don't need to tell me anything. It to say they don't rob me for you or they don't collect my phone. Now this English for the follow me they speak. Since what I don't order your right. Since what I don't order your right. You dey do like move for road. They waka they come. As if you say na borrow, they borrow you the motor. It to say they don't borrow you the motor. You go know the right thing to do at the right time now. Which kind of nonsense thing be that one? Just keep woman for bush since they wait for you. Reach here, they from they speak rubbish English. Are you still going? No ask me your question no.
I mean, you no go open door for me. I be make I open am by myself again. Sure? You just keep person for years since. That nonsense to be that one. As if you say they borrow on a motor, so on I don't know the right thing to do at the right time. Sure? I beg. Just keep person for there since. And I get appointments where I supposed go. Don't delay me since. Nonsense thing. Can I start the ride? No, no start now. Sit down there. As if you say you no get work. I mean, can I start the ride now, ma? No. Carry mat more sleep. No starter. Which kind of nonsense thing be that one? For kuku they do carpenter work or bricklayer work now. To say you use your money buy the motor now. You go don't reach here. Fast as I order you like this, you go fly reach here like private jet. You know what you go do for me? You go wait, I go collect cash, can't pay for your... Wait. Are you saying you don't have my money now? I don't understand. And you are ordering a ride? Which kind of English you follow me they speak? I no get. I say me you wait, man, go bring cash, come for you. You want your money, I be in English you want they speak. Wait for me, man, go bring cash, come for you. Okay. Sure? If I don't manage past secondary school, I no go let us hear word again. They explain something, they give you, they talk another thing. Oh. This one says something, don't they? Hello, Femi. How far now? I don't dare your estate gates now. You suppose they here, they wait for me. I don't understand what you they talk. What you they mean by saying you know the house? Stop am now. No be you they disturb me just now. Me and you don't already get alignments before I reach here now. What did they happen again? I don't understand. Femi, stop. If not joke, stop this thing way they do. Stop am. You carry me for parole before I come here now. Me and you don't already talk. And you they use phone. They disturb me since. I don't reach here now. You they tell me say you and your friends come out. Which can talk be down one now? Stop am. Hey, Femi, I take go beg you, eh? Just send me money, ma take pay for the Uber, we carry me come, and the money for the Uber we go carry me go back. I beg, just send and give me, you dey hear? Femi, hey, motel, don't die. Hello, auntie. You can see I've been waiting since. Please come and pay me my money and let me leave. Baba, call me. Ejo, má bínú sir. Ejo. What did you say now? Mo sọ pé bàbá ọkọ mi ẹjọ́ ẹ má bínú. So gbọ́ Yorùbá. Mo gbọ́ Yorùbá. Ló ń bú. Oh, okay. Ẹjọ́ ẹ ti ẹ calm down. Madam, please, I'm not ready for any trouble. Just get my money, let me go. Please. Nǹkan tí mo try láti explain fún yín náà nìyẹn. Ẹjọ́ nítorí Ọlọ́run, kò sí cash kankan lọ́wọ́ mi. Ẹ ṣe transfer náà. Kókó náà la jọ ń sọ. Ṣé bí Yorùbá la jọ ń sọ yìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èèyàn tó bá lówó lákàùntì ló lè ṣe transfer. Kò sówó lákàùntì mi. Kò sí bí mo ṣe lè ṣe transfer fún yín ni. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Kò sí cash. Kò sí transfer. Bẹ́ẹ̀ ni. Kò dẹ̀ sórí ìrànlọ́wọ́ tó lè send owó. Àbí bẹ́ẹ̀ kọ́? Kò sí. Madam, ẹ ń wá wàhálà o. And I don't want us to start constituting nuisance here. Ẹ wá bẹ ṣe máa sanwó mi fún mi kẹjẹ kí n ra máa bá tèmi lọ jẹ́jẹ́, please. Mo padà tẹ sà ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ explain nǹkan fún yín ṣe rí ibi tẹ́ ti gbé mi yẹn ilé mi ò jìnnà síbẹ̀. Báwo bí Yorùbá ṣe dán ẹ gbà mí. Mo gbọ́ Yorùbá. Tí o bá ń ṣe pọ́lísì iléeṣẹ́ tí mò ń bá wa mọ́tò ni ó ní nǹkan tó yẹ kí n fi ń ṣe o lè wá ń bú mi lè ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ látàárọ̀. Rárá ọmọlúwàbí ni mímí ìbú yín má ṣe bú yín èmi pín ò bú yín ò bú yín má ṣe bú yín. Mi ò lè ṣe irú kan. Kò sí wàhálà madam find a way to send my money and let me leave. ṣé kí náà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé mo pé ibi tẹ́ ti gbé mi yẹn ilé mi ò jìnnà síbẹ̀ rárá hook up ni mò ń ṣe iṣẹ́ mi hook up ni nǹkan tẹ́ máa ṣe fún mi sì ni pé ẹ máa gbé mi padà lọ sílé ẹ máa ti yín máa wá jọ wọ inú ilé máa wá pay yín in kind
ṣóyè yín sà nǹkan tẹ́ máa ṣe fún mi nìyẹn kí n pay yín in kind since tí kò ti sówó lọ́wọ́ mi kò dẹ̀ sí owó lákàùntì mi. So a máa jọ lọ́nsìn sílé ọ̀dọ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ni. Àbí? So màá wá pay yín in kind. tó bá fọwọ́ yẹn kọ́ mi ṣòrí tó bá fọ ẹ ní ẹ̀bùn tó o bá fò kọjá géètì ẹ̀ ń sìn. Adánidúró ló ní gbèsè bó ṣe rí kókò tún sẹ́yìn jọ. O lówó o ní tìjú you don't have shame bó ṣe rí. Ṣé ká máa lọ àbí? Ẹ ṣí sá. Wá bó ló ń lọ. Mo fẹ́ tẹ̀lé yín wọnú mọ́tò kẹ́ dá mi padà síbi tẹ́ ti gbé mi ni. Kí n dá padà síbi tí mo ti gbé ẹ. Orí ẹ ò pé tí ó bá bí ẹ dá jẹ́ kí n rí ẹ tó sílẹ̀ fún mi. Ìsà ejò ẹ má ṣe báyẹn ejò mi ilé ní bòdì tó máa ọkú ejò náà ọkú mo ṣàtìlẹ́yìn. Ó sì kúrò tààrẹ. Ọkú ejò mo bẹ̀ yín. Ọkú ṣe bọ́mọlúwàbí lẹ́yìn náà ṣe bọ́kùnrin lẹ́yìn náà. Orí ẹ bàjẹ́. Awako ni mi Libalola. Officer Ṣẹ́gun, come over. Ó rò pé ó yẹ ká rè kó sí mọ́tò yìí. Ṣé o rántí pa ti débí ni? Ó yẹ ká rè kó sí o. Ó yá, jẹ́ ká rè kó. Pé kejì ẹ̀ gbé epo bẹ́yẹn ká rè kó. Tó bá tọ́nú ẹ̀ kò dáa o. Bẹ́ẹ̀ni o. Officer. Eléèlò la fẹ́ ra yẹn. Ẹ ká mú 3,000. Tá bá lọ rà jù bẹ́ẹ̀ lọ, ó lè má jẹ́ àlọ́ máa wà ní $2. Ìyẹn tún wà o. Ó tọ́ ló sọ. Ẹ ra 3 litre. Bẹ́ẹ̀ni. Tá bá lọ rí wá. Ra epo 3,000. Ṣùgbọ́n. Wà á má gbẹ̀bọ̀n lọ́jọ́. Èyí tó gbà mẹ́yìn kọ́. Ọ̀gá mi. Mo rí ẹ̀. Lọ́dẹ pọ̀ wá jáde. Ibo ló ti rí bọ̀bọ̀ yìí? Ọwọ́ yìí ni bọ̀bọ̀ ìfẹ́. Sorry sir. Are you serious at all? Kọ́kọ́ máa ń lọ ṣiṣẹ́ ìjọ. Sorry sir. Mo ṣe ń bèrè owó yẹn. Ọdún bá kọ́ ni. Stop. You stop. Idán gangan. Ó rí bára yìí ṣe fresh ni. Fresh. Ojú ṣe ń dán. Ẹ̀sìn gangan ni fresh. Ó ní wọ́n ní. Ẹ mọ̀ pé fresh. Ẹ̀yin ni freshest, àwa ni fresher. Bẹ́ẹ̀ni, àwa ni fresher o. Pẹ̀lú gbogbo inú òrùn tẹ́yìn máa ń wà. Ẹ wò sí fine. Alaye, òrùn ti láwà. Ẹ̀yin lẹ fresh. Àwọn fresh fake body lẹ́rìí. Ẹ bá yẹ ti fresh. Àmú ẹ̀ dandan ni pé o gbọ́dọ̀ fresh. Ó tọ́ ló tún sọ. Àpè máa fresh. As usual. Idán. Ọmọ ètò àmbẹ́ o. Freshers! Idán! Sọ́ọ̀dì, ẹ̀jẹ̀ kan lọ. Ẹ lọ báyìí jáde. Go away jáde. Go. Freshers. Ẹ lọ ti fresh. God bless you. Good night, ma. Yes, ma. Àbọ̀yọ̀ kọ́kọ́ ni ma. Àbọ̀. Àgbẹ̀ ìtì ẹ̀. Fún mi ní kí ni jọ. Very stupid boy. Ìwọ̀n sáré tẹ́wọ́ gbowó bẹ́ẹ̀ yẹn. Ó yẹ kí fífọ́ fọ́ ẹsẹ̀ ẹni. Duty ẹ̀kọ́ ni láti máa gbowó. Irú àwọn owó èlò wọn máa gbà. You are very unbelievable. Hello. Ẹ kálẹ́. Ìyá èmi ni mo order yín sìn. Oh, okay. Ibo lẹ ti dé? Wà ní street cake ta ni mo. Okay, ẹ má pẹ́, ìjọ má pẹ́. Ibi tí mo wà yóò fi bẹ́ẹ̀ wá, okay. Mo kàn dúró síbi títì ni. Mi ní pẹ́ dọ́dọ̀ yín sí. Okay, but ẹ̀gbọ́n, ẹ mọ̀ pé 10,000 ní app yẹn gbé wa, but ẹ máa fowó kún un. Ẹ mọ̀ pé lẹ́ẹ̀ ti ṣù. Ẹ̀yin Uber driver yìí ṣá nǹkan mìíràn ní app sọ ẹ̀yin máa sọ pé bí owó yẹn ò tó ẹ ṣáà máa bọ̀. Kò sí problem, àdọ́dọ̀ yín sí. Okay.
níbo ló ń lọ jẹ́ kí n gbé ẹ débẹ̀. Awako ni mí níbo ló ń lọ jẹ́ kí n gbé ẹ débẹ̀. Abèrè ọ̀nà kì í ṣìnà, abèrè ọ̀nà kì í ṣìnà, jẹ́ kí n gbé ẹ débẹ̀. Abèrè ọ̀nà kì í ṣìnà, abèrè ọ̀nà kì í ṣìnà. Irọ́ ni bẹ́ẹ̀. I will bet you. I have a 9 to 5 job. Tí mò ń ṣe. And bí nǹkan bí 500,000 lọ fún mi. Owó yẹn ò tó nǹkan kan. Ọlọ́run kẹ́ máa wò. Between now and weekend, I need to raise 1.5 million naira láti fi sanwó lé. So èmi pé ẹ máa ṣe 9 to 5. Yes. Ẹ máa tún close. Tún máa ṣe taxi mọ́. Bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ ṣe because kátà tó wà lọ́rùn mi. Lọ́rùn èmi nìkan tẹ́ owó yìí. Ó pọ̀. Ẹ máa gbọ́, I have 4 siblings, 4 of them. They yẹ pé ọrùn mi lọ́wọ́ àwọn náà tí ì ríṣẹ́, you know. I have to pay them. I have an aged mother too. Gbogbo ẹ̀kọ́ wà lọ́rùn olúwẹ̀. Síbẹ̀síbẹ̀ náà, mo tún ṣì gbọ́dọ̀ save because tọ́mọ bá wọ̀. Wait. You're married? Yes, I'm married. I have a beautiful wife. And mo ti set up business kékeré kan fóun náà láti máa fi rí 1 or 2, you know, láti fi máa fi support. Gbogbo ẹ̀kọ́ ẹ̀wọ̀ ọlọ́run ṣàánú wa jàre. Má worry, I mean, bóyá ṣe náà tó ń jámọ́ra wọn, you know, ọlọ́run bá fa ìbáríkà sí gbogbo iṣẹ́ náà kókó nìyẹn. Àmì o. Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Ẹ̀wù òdi mo ṣe wà ẹ̀ sìn tí bá sọ fún yín pé I graduated with a very strong 2nd class upper. Òní ń sìn mo fi ń wá wọn tó káàkiri. Most of it, I mean, see, it's just because, you know, things are not so well, you know, economically in Nigeria. And ideally, I thought abroad, no, you only my share to my issue. Yes, so, actually, because a whole lot of people look bad I can't tell one institution they want. Tom don't fit position to move bad. Oh, you'll be fine. I mean, you'll be fine. But I'm afraid just that other side. I'm afraid all down Jembe. Okay, ni 2nd turn then. Okay. No problem. But my worry, my few come waiting on waiting time now. That's it. It's okay. Jẹ́ ká jọ lọ, kí ló ń ṣe ẹ́? I'll wait for you. Ṣé o ń bẹ̀rù ni? No, I'll wait for you. I go pay, no worry, I go pay. I'll visit, I'll wait. I'll be back. All right, sir. Hello? Ìyàwó ẹ̀. Báwo ni? Báwo ni jẹ́? How's your day? Yeah, iṣẹ́ lọ. Ṣó ti jẹun? Okay. Ṣó ṣá wà okay? Má worry, èmi náà ní pẹ́ dé. I will come home very soon. Alpha. Ikọ̀ tẹ fẹ́ ra nǹkan. Wọ́n ti ready jàre. Wọ́n ti ready. Mo make special order ni ó ṣe lọ́wọ́ ni. Yeah, but very soon they'll be set. Ẹ jẹ́ kí bá yín tọ́ ẹ sí. Má worry jàre, má worry tiẹ̀, má worry. Ìṣòro atẹ́gùn tí mo ń gbà ẹ̀gbọ́n wà very very important. Ẹ sure. I dey okay, don't worry yourself. Why that? I mean, a bigger man like you now. I dey okay. Bọ̀ síbí kò ní pẹ́. No, kò ní pẹ́. Wait, hold up. Oh,
Babe. Báwo you okay? All right. Where's it go? Love you, babe. Mwah. Hey, yeah. Uncle, so you are married too? What does that even mean? I'm married. Am I not supposed to be married? I'm sorry. I mean, I know I look young, you know, that's yes, some compliment, but I'm married with a child. You know, guys once in Nigeria and they're in Canada. Ooh. Yeah. Wow. I mean, they told you when they are doing okay. Yeah. So, Emma, the new question is more. Yeah. What do you do for work? Okay. I'm an IT personnel. IT. Right. Wow. Kilozuku. The language of IT now. Right. And they are living big. Yes, they are big boys. They are IT lower. I mean, I agree with you. IT is quite lucrative, you know. It's one industry. You'll get something to do. Yeah. You know, and you'll earn some very good pay. IT, anytime you go. Coding, programming, oh, wow. Let me book I know. I mean, it's not strange to me. Every single person who has to buy, the first thing that comes to their mind is coding. But let me educate you. Is in IT, go share every aspect ni coding. Really? You know, research means I don't code. Ooh. Even though I know so much about coding, but I don't code, and I'm earning so well. You see me now, everywhere good. You understand? I mean, there's so much money in it. You know, and I could just put you up there somewhere. If you are serious. Come on, join to serious. Yeah. I could put you up. And that's more money now. You might not follow all of me. Uncle. You know, so my blessing. It's all right. Stop. It's okay. No worry. Ma worry. See, ma go check my food. Go down ready, eh? Calm down. Yeah, God. Yeah, Jamalo. I got this for you. Don't mention Jerry. Yeah, Jamalo. Hey, God. Ilẹ̀ tí mo bá tẹ̀, ilẹ̀ ire ni kò jẹ́, kò gbé mi kórè à. Kí orí ẹ̀ mọ́ délé, kó rí bá mi ṣe. Thank you very much. Oh, thank you very much. In fact, I love different places. It's okay. Give me a account number. 034 822 931. Calm down. Why you rush? OTB Bank. Yeah. Right. We'll send any 100,000 naira. 100,000? Yeah. Thank you so much. No, you try. You'll be very correct guy. Mathew, you know, very diligent. You know, I mean, soft-spoken. And you sabi your work. I really appreciate you. I appreciate you, but it's all right. It's okay. Thank you so much. Yeah, but no. Sir Ajibade, after roundabout. Ajibade, what do you know now? Not that far. Yeah. Not that far. If that's the case, also more meaning, yeah. I mean, most of me go to ready is once it go up, so Martin, I'll just call you up on my baby. Is that okay? Always at your service. Always at your service. It's all right. We'll discuss my bag.
Ṣé ti IT? IT, Mo ti fi sọ́kọ̀ bẹ́ẹ̀. Maybe all this just that one. Yeah, so mo ti máa rọ ilé tí. So number mi ni number. No problem. Ma save it. Save my leg. Oh, ẹ̀yin right wọn dà. Oh yes. Mo ti ń dúró dé. Ẹ ti wá pẹ́ jù. Why? Ẹ má bínú. Okay, ẹ lè jẹ́ kí a máa lọ sí. Okay. Ẹ má bínú. Sorry, excuse me. Okay. Hello? Mr. Yele. Ṣé bẹ́ẹ̀ ni kábà tó gbé mi sínsìn? Yes. Very good. Ṣé in between those chairs, we pass mi síbẹ̀? Bẹ́ẹ̀ni. Yeah, that brown envelope. Oh, yes. Ó wà níbí. Oh, good. You do me one favor now, eh? You just let me bring it back home. Of course. But once I'll bring it right away. Sure. I'll tip you, don't worry. Yes, I'll bring it right away. Hey, how did I miss this? Auntie. Ẹ má bínú. Okay. Ẹ jọ̀ọ́, a máa ní láti cancel ride. Why? Because mo ní emergency kan tí mo ní láti attend sí. Can you just listen to yourself? Ṣé ẹ gbọ́ nǹkan tẹ́ ń sọ? Ẹ ti dé bí báyìí tó àti fẹ́ máa lọ. Ẹ sọ fún mi pé ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ lọ ṣe. Ẹ máa cancel ride. Show make sense. Auntie, ẹ ti ń bínú. I said mo ní emergency tí mo fẹ́ attend sí. Mi ò dẹ̀ tí gba owó lọ́wọ́ yín. Àì tí kúrò ń bí. And so? You can cancel the ride. Ẹ̀yin gbọ́ nǹkan tẹ́ ń sọ fúnra ara yín. Ṣé kò rùn létí yín? Ẹ má bínú. We need to end this. Bro, rubbish lẹ ṣe. Ẹ má bínú. Mo dẹ̀ máa make sure pé mo rate yín down. You can't do that. Ẹ má bínú. Wọ́n fẹ́ kó ṣì dànù jọ. Gbogbo ẹ ṣe wá dá báyìí. Ó ti dá. Ọmọ bọ́ọ̀ náà sọ bẹ́ẹ̀, ó ti dá o. Ẹyẹ gan kọjá. Wọ́n á lágbára lẹ́bẹ̀. Yóò sọ. Ọ̀gá, honorable ni. Kò lè fún wa ní nádà. Kò lè fún wa kankan. Ọlọ́run, ó ká lábì nǹkan mi. Tálẹ̀ tó ń drive bí. Ọmọ bọ́yì. No, irú ọ̀rọ̀ burúkú olóṣèlú wo ló rè po. So mo bí mọ́tò ṣe wà ṣá. Mo torí ìgbọ́n mo ṣe dààmú gan mi rí epo rárá everywhere. O ò répo. Mi rí o. O lọ sí junction bẹ́ẹ̀. Kò síbi tí mi ìwà epo dé gbogbo ẹ̀ dábì ìgbà tí epo lè wọ̀ lórí. Wọ́n parọ́ arìn gan ni àjọ rìn gan ni owó. Mo tún kọjá abẹ gan tí mo káàkiri mi ò rí epo rárá. So the danger line. Mo kọjá abẹ gan tí mo wá epo. Oṣù ọ̀. Mo náà náà jẹ́rìí mi. Adébẹ̀sẹ̀ wà ní Adébẹ̀ ẹ̀sà ẹ bá ń gbó tẹ́sí fẹ́ gbà mo ti ń lọ. Kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ òun pàkúta sọ̀rọ̀ wa ó dẹ̀ ń ṣe ṣọ́ọ̀ṣì àwọn béèrè owó. Kí ló ṣe é? Mo fẹ́ gba owó ọ̀kadà tí mo gbé wọn kí látàárọ̀ ni. No, ó ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́kàn tó ń sọ dáadáa. Ó fẹ́ gbowó lọ́wọ́ officer of the law. Officer tó jẹ́ pé ta ló máa wà tó ń tọ́jú yín tó ń ṣọ́ ìlú tí ò jẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sẹ́yìn nígbà tẹ́yìn bá ń sùn nínú ilé yín ó wá ń béèrè owó lọ́wọ́ ẹ̀ torí pé ó gbé orun ẹ̀ lọ ra epo. What effrontery? Ẹ má bínú sá. Mo fẹ́ gbowó ọ̀kadà tèmi ni mi fẹ́ máa lọ tèmi ni. Ó tẹ̀ tí wọ́n mọ̀ nǹkan kò bá má dùn mí o ó tún wá ń béèrè owó yẹn ó béèrè owó yẹn pẹ̀lú respect ó ń béèrè ẹ̀ pẹ̀lú disrespect ṣé wọ́n kì í ṣe èpè rẹpẹtẹ fún ẹ. Ọ̀rẹ́ tí ẹjọ́ ó jọ mí ẹ̀lọ́ when I'm talking you keep quiet. O lè máa bá officer of the law wíwá yẹn odidi senior officer ṣé o wà ókè ṣá. No sọ ma tó ń bá fàṣà. Ọ̀gá you must be crazy. Very crazy sir. You must be crazy. Ọmọ ẹ ṣe tẹ́lẹ̀ ló ń ṣòṣì. Hello. No, fún kan tó ṣe yẹn máa arrest ẹ. Hey, hello, ìwọ ẹgbẹ́ sínú boot arrest ẹ. Now, Mr. Man, go. Ẹgbẹ́ sínú boot. Ẹ fẹ́ parí ayé ni. Ọ̀gá. Ẹgbẹ́ alẹ́sẹ̀. Oh my God. Please, what's going on? Adébọ̀sí ọmọ yìí ni kí ló ṣe náà? Kí ló ṣe? Ó fẹ́ gbowó ọ̀kadà. Ìsẹ́límẹ́ǹtì. Gbàdá ni. Mi nílò ìbọn fún ẹ. Yes. Nínú èyàn màyàmá ni. No, nínú èyàn màyàmá ni. Kí ló ṣe náà? Ọ̀gá, ọ̀gá. Èmi ẹ jẹ́ kí n dín pẹ̀lú ẹ̀. Ọ̀gá ẹ kí n dín pẹ̀lú ẹ̀. Ó ní ẹ kọjá bẹ̀ ẹ kọjá bẹ̀ tẹ́ wà ń. Ẹ parí ayé ẹ kọjá. Sini. Ẹ parí ayé. Kíni bọ́ ìṣe. Ọ̀gá, let me tell you something. Okay, fẹ́ máa prank ọ̀gá mi. Okay, ya wọ́n náà kọjá bẹ̀. No, ìwọ àtọ̀gá lẹ́jọ́ ń fa wàhálà. You see you and my boss are facing each other. Ẹ méjèèjì kọjá bẹ̀.
má sọ pé a méjèèjì ọ̀gá ló bá lọ́rọ̀. It's not me. Àtọmọdé àṣọ̀gá mo ti pa ẹ̀kọ́ fún mi tó ń dà. Ẹ para yín dànù. Ọ̀gá. No, don't hold me. Ìwọ àtọ̀gá rẹ jọ ní business. Súnmọ́ ọ̀gá. Owó kọ́. Ọ̀gá. Mo fẹ́ gbowó sẹ́ẹ̀. Calm down. Hello. Ọ̀gá. Ṣẹ́rí ọ̀rọ̀ yìí láti settle amicably because ní bí ìjẹta ń bẹ̀ yẹn ọ̀bọ̀ òkà yẹn fi gbáyàn ẹni yẹn. No, even at that. Yes. Even at that ọmọlúàbí ni ẹ ò ní láti. Ọmọlúàbí ni ẹ ọ̀rẹ́ mi ni ẹ. Ẹ sà ọmọlúàbí ni mi ṣe sà. Ọ̀rẹ́ mi ni ẹ ọ̀rẹ́ la jọ jẹ́. Ó máa fún ẹ. Calm down mo máa fún ẹ. Ọ̀rẹ́ mi ni ẹ. Ọ̀gá kẹrẹ máa wò kò kí n ṣe bẹ́ẹ̀ tẹ̀lé mi ìmẹ̀mí tó gbé wọlé lálẹ́ yìí. Mo mọ̀ náà. Ó kì í máa ṣe bẹ́ẹ̀. Ó kì í máa ṣe bẹ́ẹ̀. Wọ́n á mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Hello? Ó mọ̀ bí tó ti ń ta black market. Àdánwò ni. Bó ṣe wà ó máa mọ̀ bí tó ti ń ta black market. Mo mọ̀ bẹ́ẹ̀. Mo sọ pé ọ̀rẹ́ mi ni. Ó mọ̀ nǹkan tó máa ṣe é sìn. Ó máa gbé ẹ lọ ra black market yẹn. Owó ọ̀kadà tó fi gbé wá àti tó máa lọ fi gbé lọ ra black market. Ó ti yẹ. Ẹ̀dọ̀bù mi. Ó ti tán ó ti lọ. Ọ̀gá wọ́n mọ̀ tí sàkó tó lọ. Ẹ jẹ́ aya ń lọ sókè ẹ jẹ́ kókó kò sí kan tó ń ṣe mọ́ ọ̀rẹ́ mi. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Gbé. Follow him. Are you mad? Follow him. Sínú ẹ wo. Ọ̀rẹ́ mi ò ṣe bá ń gbé lọ ṣogbọ́n jọ. Iṣẹ́ máa ti di nǹkan mi o. Kẹ́mi tẹ̀lé. Ọmọlúàbí, let's settle this thing amicably. Máa gbé sáré kó dẹ̀ dípò. But we punish you. Rubbish. Ṣọ́ọ̀bù yẹ kí n fọ́ ẹ lórí. Ọ̀gá. Ó yẹ kí n yìnbọn fún ẹni náà. Báwo lè ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí n dá kọjá? Ọmọ yẹn fi òrùka síwájú mi. Ó fi òrùka síwájú mi ṣòwò òrùka tó jẹ́ kí n dá kọjá. Ó ní ẹ ti dàrú o. Ọ̀gá sorry sir, àkọ́kọ́ kí ni ẹ fẹ́ gbà ń tẹ́ bá pa mí? Kó tí kòkó tẹ́ fẹ́ gbà ń bẹ. Ẹlẹ́kejì ni wípé mo mọ orí yẹn tẹ́yìn gangan jẹ́ pé ìgbín kakaka, ẹ̀bìtì kakaka ni yín ọ̀gá. Ìwọ ló máa jẹ́ ìgbín kakaka. Ìwọ ló máa jẹ́ ẹ̀bìtì kakaka. Kí n dá kọjá kí n kú. Ọ̀gá but ṣé bí ọjọ́ tí mo pè yín ẹlẹ́wà lórí òkè mo dẹ̀ wọ́n pẹ́ iná gbóná gan-an àdúrà. Lẹ́nu òṣìṣàn ilé fàájì mo wà. That's my church. Church sọ̀rọ̀ mi nìyẹn. It shock you. Yeah, it shock you. Níbi tẹ́tí. Shut up. Uncle. But. Mofe. What are you doing here? Jelly. That's mommy. First mommy. Baby. All right. Very good. Yeah. Really. What's happening here? Ìwọ fi family tí ẹ lẹ̀ sí Canada. Ó bá ìyàwó oníyàwó sùn. Ẹni sọ̀rọ̀. Ṣé ìyàwó ẹ̀ lélẹ́yìn? You are sleeping with my wife. O tún bí mi pé tí mo bá sí òun bébí ìyàwó mi. O fi ìdílé tí ẹ lẹ̀ sí Canada àgbóná sọ́kọ́ wa. Mr. Ele. Don't yell me. Don't yell me. Sùúrù wo mo fẹ́ ní? Are you mad? You are sleeping with my wife. You are telling me to ní sùúrù. Sùúrù wo lè wọ́? Mr. Ele. Mo fẹ́. I'm highly disappointed in you. I'm sorry. I work my ass out for us. I work my ass out to put food on that table. And is this how you pay me back? With this thing? Because he has money, right? No, mo fẹ́. No, cook over man doing. I'm so sorry. You know, just leave. Just leave. You are telling me to just leave. What is that? You are mad. Calm down for what? You did mad. What is that with me? You did my house. On my wife. But I don't know. My man not going with it. You did mad. What are you doing? The fuck you doing? You know me. You know what I mean? You know me. Freaking record. Step your wife. Everywhere in the house. Motor. Hold on. What's in the kitchen? You mad? Fucking record. I was just a man trying to find my way home, but the road had other plans. Midnight roads and broken lights, city breeze but nothing's right. Every turn feels cold now,
Heavy thoughts I cannot run. I held love inside my hands like it wouldn't slip away. But the truth was hiding deep in the shadows of her face. I kept driving through the silence. Didn't see the storm behind my eyes. Ibi joki la máa ṣe àlefílẹ̀ báyìí. Tẹ́ bá fi sílẹ̀ ṣe kí gbé kí lọ fi ṣe jẹ́ ni. Ilé wo ọ̀rẹ́ kan tí wá sí bíbá ilé. Ó dé rí mi bíbá yìí. Ó rí mi àlefílẹ̀. Ní pé èèyàn kan ti rí ìwà àti ẹ̀ papọ̀ rí. Bẹ́ẹ̀ni jọ̀ọ́. Mo ń bí bóyá ká lọ dispose ẹ̀. Dispose ẹ̀. Ká gbé ká lọ sọ́nù. So tó bá rí lọ́wọ́ wa tó rí òkú èèyàn lọ́wọ́ wa kí ló fẹ́ kọ́ ló máa sọ kọ́ máa sọ. Báwo fẹ́ rí báwo lọ ṣe fẹ́ rí inú compound ló pa tí ìbá kọ́kọ́ gbé síbẹ̀ ní ò lè rí jọ. Àmì fílẹ̀ sí bíbọ̀ ẹni ilé jọ. Dáadáa sáyà kó mọ̀. Àlàkí alágbó ti dé. Dá sáyà kó mọ̀. Kíní yóò ṣe déédéé tó bá ṣe déédéé báyìí. Ìwọ dá sáyà. Ọmọ yẹn á ròyìn. Gbà síbẹ̀ ọ̀rẹ́ mi. Ìpèrè gan-an ilé ìkẹ́. Àdìtú náà tí mò ń jẹ. Ẹkùn. Why are you sounding like that? Leave my front! Daddy, no. I said leave my front. You're just a beast. What did I hear you say? Yes, I said it. Alake, try it one more time. Say it. Why would you allow a man treat you like this? And you will still call him your husband? Alake, jọ̀ọ́ má bínú. Ṣé dídìrín ni ẹni? Torí tẹ́lẹ̀, ẹyẹlé ló ń bá tán. Ẹbí tèmi ti ṣetán àti dá sí ẹsẹ̀ tí n bá ti wá dá sí wà á rí pé dídùn lọ́sọ̀ máa sọ. Tẹ̀kàntẹ́lẹ̀ náà òòṣà tá a bá ń ṣe tá a fi ran mẹ́rin. Irú òòṣà bẹ́ẹ̀ kì í pẹ́ parun. Òwe wo ló ń jẹ́ iṣẹ́ ìwòsàn ṣàlàyé? Mo rò pé iṣẹ́ tí ìyá mi ń ṣe kí kúkú máa ṣe. Mo gbé. Ó fẹ́ bàtà gbó. Ti jẹ̀dí àbí ti bà? Wọ́n ló ṣe tó fi pé kò ń tẹ́ mi lọ́rùn. I want it 5 times in a day, a month, and 12 months in a year. Kí ọkàn mi kó lè kúrò bẹ́ẹ̀ pátápátá. Dókítà sọ pé kidney mi ti back up. Wọ́n ní mo ní few years láti lọ. Ó dá lára. Ẹ má jẹ o. Kí ló dé? Ọgbọ́dọ̀ jẹ màmí. Ikú ni kì í ṣàrùn. Wọ́n ti ṣe tó sọ fún mi wípé dáàdì gbé obìnrin mi wá sínú ilé tọkọ sínú ilẹ̀ tí dáàdì yín fún wọn. Police will soon be coming for you. Get him arrested. Mr. Lani, you are under arrest. Sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì jù wọ́n gbé wọn sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Olùdájọ́ ayé ń bọ̀ tí ó béèrè lọ́wọ́ yín pé báwo lẹ ṣe lò ó tẹ́ẹ̀ sósì tẹ́ẹ̀ ṣe ránù dáadáa tẹ́ẹ̀ níṣẹ́ ṣé gbowó ń bẹ̀ ni. Bàbá mi àti Ọlọ́run mi. Ó bà náwó sọ́ọ̀dì kí ni gbogbo eléyìí náà mọ́ mi kí ló dé tẹ̀ pariwo yìí to stop. And you know quite alright that this is my study. Ẹ̀jẹ̀ dúró síwájú ẹ̀jẹ̀ pariwo. Nítorí tiyín ni màá ṣe ń ṣe ìsọjí kíkan tí mò ń ṣe lọ́wọ́ yìí. Kì í ṣe nítorí tiwa lẹ ṣe ń pariwo. Ariwo lélẹ̀ tẹ̀ ń pa ètò ṣe àdúrà. Òkè òkun ló kúrè bàbá ọmọ ló lọmọ. Àwọn òbí ẹni ló níwọ̀ lórí ẹni. Ẹ má yẹ kí ìyá ayé gbà kẹta ara òṣè Ọlọ́run. Ìwọ ọkọ tó ń dáná rú ni màámi. Àwọn aṣọ tí àwọn ọmọ tó ti ń pìrìpì àti lọ sí ọ̀run àpáàdì tó máa ń wọ̀ tó máa fi ń ba ilé ọkùnrin jẹ́ irú ẹ̀ ló wọ̀ yìí kẹ́. Kí ni mo fẹ́ ṣe àti kò falẹ̀ Ifá ti ń ṣe? Aṣọ tẹ́ ń wò yìí èmi ni mo fi owó ara mi rà fún. Jésù! Kí ló lè tó yìí? Kí lọ́mọ ẹ ṣe fún ọ? Nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ ìyá yẹn ni pé torí pé mo jẹ́ Muslim ló ṣe ń dùn ní ó ṣe fẹ́ jẹ́ kí n fọ́mọ ẹ̀. Ilé wa rẹ̀ nǹkan tá a bá ṣe ń bí tá a jẹ́ ń bí tá a wọ̀ ń bí kò kàn yín mú mi.
kò kàn yín o tẹ bá dẹ̀ mọ̀ pé kò tẹ́ yín lórí bóyá kẹ́mi bá yín lọ́wọ́. okùn orun orí ẹ lẹ́dá ẹ lókun ní kọ́lọ̀. assistant pa ọlọ́run ṣe ti ṣetán. ẹ ṣí ilẹ̀kùn ọkàn yín kalẹ̀ kí Jésù Kristi kó wọnú ayé yín wá kó wá jọba níbẹ̀ kó wá tún ayé yín. àti gbọ́ ẹ̀yin náà ṣe ti yín sílẹ̀ ẹ̀yin ìyá wa ẹ mọ́ gbàgbà ẹ̀ kọjá mọ́ àfẹ́ rí yín mọ́. madam tí ìbá kí ṣàgbàlagbà kọ ó yẹ kí n sọ ìjà ìdí ìjà mi ni o. kíkọ́lá olè bá fẹ́ràn lájẹ́ wọn ò lè last. ìwọ ò ṣe jẹ́ ká try ni. ìjọ wo ló ti ń jọ́sìn ṣọ́ọ̀ṣì wo ló ń lọ. alájà ò ní church kankan tí wọ́n ń lọ bẹ́ẹ̀ ni alájà gbẹ̀sìn gan wọ́n gbẹ̀sìn wákàtí 5 wọn báyé ò ń dín rárá. ààyè àwọn tó ń gbìyànjú àti tún ojú ọmọ ṣe ó ti wá kọwọ́ bọ ní ojú ọmọ náà tí ojú náà ti fẹ́ fọ́ pátápátá. àfìgbà tí rọ́lá kẹsàn-án onídàjẹ́. ò ní rí nǹkan ṣàjẹ́. ọ́fíìsà àkíkà tó ti rí ìyẹn yóò ká lábí. ibẹ̀ àwọn ló máa lọ join. Idán Baba fresh. Idán fresh. Baba fresh. ọ̀rẹ́ mi fresh boy. Idán gangan. Fresh gangan. Owó yẹ fresh. Owó yẹ fresh. Baba fresh. ẹ jọ ta ni àwọn kí ló dé tó ń sunkún. She's my wife. Oh, tí ẹ máa wò mí bó ṣe ní wọn tó ń sunkún ẹ gbogbo èmi ni wíwé kó má já wọn tibítibí bí ayọ̀ amádéhùnṣẹ́ lọ́sùn wá sunkún. Sorry madam. wọ́n sunkún gan kí ló ṣẹlẹ̀ madam. Yeah, actually popsi ẹ. No, mo mí pé popsi ẹ sick. Torí ẹ ni mo ṣe. Madam ẹ má sunkún Ọlọ́run máa mú ara wọn yá ṣe gbọ́ ẹ má sunkún ṣe gbọ́. Idán fresh no kí ló ṣe yín lọ́wọ́. Ẹ jẹ ní lọ́wọ́ yín. Ẹ jẹ ní. Sorry, actually ìyá kan wà tí mo gbé ẹja ló ń ta. Mo ṣe bá gbé kọ́sítọ́mà yín ẹja. Ṣẹ́gun ẹja tútù ló máa jẹ. Ẹja tó ṣe ọ ti pa. Yes, ẹjẹ. Yes. Ṣáàtì ọ̀gá káàtì méjì. Ẹ̀yin náà fa ẹja tútù. Kò sájà ní mọ́tò yìí. Wọ́n ti gbé. Baba fresh. Ẹ má lọ. Ṣẹ́gun! No! Okay, ṣé tí wàá ṣe ibi náà ni. Thank you. Thank you. Thank you. Baba fresh. Fresh. Baba fresh. Ẹ̀kọ́ yẹn terrible. Ọ̀gá, ó ti wá rí bó ṣe rí sí. Ibo ní ká gbà. Ó ṣe ń sọ̀rọ̀. Ó mọ̀ gan. Kí ni yẹn? Ẹ kàn jẹ ẹ nà mo ń try láti figure out ni ṣé wọ́n ní anything láti sọ ni. Èmi náà lè figure nǹkan kan out now. Yes now. Ọ̀gá ẹ wo every time ẹ̀yin náà lè máa sọ pé ibi la máa gbà ibi la máa gbà. Because I am the senior officer. Let me argue it now. I don't argue it. Me argue it. But ọ̀gá lálẹ́ yìí ẹ ti ẹ jẹ́ kí n náà ẹ jẹ́ kí n take over ẹ jẹ́ kí n wà in charge. I can still do better. Yes. You have a point. Yes. You have a point. Yes. Ọ̀gá. Take over. Ẹ mọ̀ nǹkan. Thank you. We bring it back again. The remix. Ó ti agbára ti wà lọ́wọ́ tèmi náà báyìí. Ìgbà tẹ́ ti ní kí n lead ń sìn. Ó máa jẹ́ pé I lead, you follow. Yes. Okay. Lead. I follow. Thank you. Yeah. Ẹ sún sẹ́yìn báyìí. Oh. Now, ṣe mo ẹ sún wọn bẹ́ẹ̀. Okay. Ẹ sún díẹ̀ sí. Okay. Ẹsẹ̀ tí máa ti gbélé o máa kọ gbé right mi fẹ́ gbé. Okay. You get it? I get it. You don't get it? Forget about it. That's it. Now, o máa gbé bí n bá ṣe gbé. My bad. Ẹ máa gbé bí n bá ṣe gbé. Let's get it. Kí ló ṣẹlẹ̀? Ẹsẹ̀ ẹ ràn mí.
No, kò wrong. Nǹkan kan ló wrong, sir. Kí ló wrong? Junior officer. Wọ́n pè yẹn tán àrùn ní. Wow! Wow! Shit! Wow! Shit! Oh, brilliant, 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 brilliant. Ọpọlọ ẹ ṣiṣẹ́ for the first time. Lẹ́ni, ọpọlọ ẹ ṣe ṣiṣẹ́ ni. Thank you, sir. Oh God, oh God, oh God. Ọ̀gá, mọ nǹkan tèmi rò. Kí ló? I'm thinking of pé because èmi ní agbára wà lọ́mi báyìí. Yes. Ṣé mọ̀? Ti gbàgbé. Yes, mo lead báyìí. Yes. Na mo rò pé bóyá kí ẹ padà lọ. Kẹ́ lọ mú wá. Because tí àwọn bandits tó bá gbé nsìn, ṣé mọ̀? Wọ́n máa béèrè ransom. Kò dẹ̀ síbi tá ti máa rí. So as senior officer for now, I'm sorry. Orí ẹ̀ ó ti dàrú. Ṣòro gomi tó sáré gbà láàrin 2 minutes yẹn, mo ti gbà padà báyìí. You are crazy. You are crazy. Èmi ni kémi padà lọ síbẹ̀ yẹn. Ṣo mọ̀ kan tó bá jẹ́ pé wọ́n kidnap ẹ̀ náà ni. Ẹrù ìjọba ni. Ìjọba máa dáhùn sí yẹn. Mo rò borí ẹ pé tẹ́lẹ̀ ni. Náà orí tọ̀dọ̀ mi ti pé padà. Ṣo ti understand bẹ́ẹ̀ sìn? So I lead, you follow. I lead. I follow. Ó jẹ́ pé èmi ológo rí olúwa gbogbo. Yes, ó ti fún mi. Let's go, follow me. Ọ̀gá sà. Follow me. Ọ̀gá. Follow me. Ọ̀gá iwájú yín ọ̀gá o. Sorry, follow me. I was just a man trying to find my way home, but the road had other plans. Midnight roads and broken lights, city breeze but nothing's right. Every turn feels colder now, heavy thoughts I can't outrun. I held love inside my hands like it wouldn't slip away, but the truth was hiding deep in the shadows of her face. I kept driving through the silence, didn't see the storm behind my Ta ni ọmọkùnrin yẹn? I'm asking you, ta ni ọmọkùnrin tó ń ṣètò mi pẹ̀lú? Who is that man? See, Mofe, don't go there. Don't go there. Just answer my question. Ta ni ọmọkùnrin tó ń ṣètò mi pẹ̀lú? Who is he? I'm sorry. Don't be sorry. Tell me, who is that man that you have been cheating on me with? Who is that man? Tell me. Who is he? Jai is my ex. Maybe I lose contact with my story longer than some years back. Recently, maybe I tell her to pàdé. Arishikola, Jayola Williams. Professor Daniels. Ogao. Mathew, it's so good to see you again, you know. I know that a lot happened in the past, but might be missing me. I'm so sorry. Come on, Bemi. Moshe now. I'm okay, Moshe. I'm sorry. Sherry. I don't need a laugh like Mama been see years back. So sorry. I'm forgiving you. I should go. Thank you very much. How is the family? Yeah, they're doing okay. Oh, Canada. How about yours? Are they good? We are doing well to the glory of God. I see. Glory of God. I see.
Don't let me waste your time. But can I just, talk to you on the phone? You know? Your phone number. My favorite is sorry right now. You don't say money, you know anymore. Eh? It's so yeah. We can sit up on the phone just once in a while. Hello, hi. Joe, meaning this stuff, I promise. Your phone number. And this is rule. But I mean, this stuff, just once in a while, check up. How are you? How's it going? Go general. I promise. Jai ń fẹ́ rí mi. Kí ló fẹ́ rí mi fún? Nothing serious. Mo fẹ́ rí ẹ náà ni. O fẹ́ rí ìyàwó níyàwó. Sorry, bí wọ́n sọ̀rọ̀ ọkọ ẹ̀yìn, I mean, it baffles me. Like you meet him marrying, I'll be thinking something else, Omar Ponlego, you speak about him every time in a very good way. Kí ló dé? Kí ni? Wo? Mo máa praise ọkọ mi any day and any time because he's a good man. He takes care of me. He's a great man and I am very proud of him. Ìyàwó tèmi náà is proud of me. Very, very proud of me. Wọ́n ló mọ yẹn o. Ẹ̀yin lẹ mọ̀. But kí ló sọ now? Just think about it. Let it happen. The only mistake I made was going to Jai's house. You know I really do miss you, right? Tell me you don't. Miss you? Yeah, I know you really do. Wo? Jọ kí ló ní kí n wá ṣe nílé gangan? Mofe, I just wish we can, we can be back to what we were. Looking at you again is giving me memories of everything we did. Looking at you sitting out here right now, from your face to your lips and I mean everything about you. I just really wish we can have that moment again. And how this feels. If it's in our mind. I miss you so much. Affair. It was such a good time to have you around, Affair, take this. Kilode. Kilonro. No, oh, come on now. I'm not taking to that level. I should not demonstrate to shake because my phone. I respect you a lot, and I'm just giving you this as Kogba. Just take it. Thank you. Thank me? You thanking me? The way I say your thank you now, maybe I will fake career more. Katurira. Yeah. Chai, I'm a married woman. Married man, and we are here and we are happy, I mean, perhaps Shamonti or question in between. We don't know. Okomi. Yeah. Okomi wa lórí street tó ti ń ṣiṣẹ́ láti mú wálé fún mi. Mo fẹ́, mi ò ní kó ṣiṣẹ́ o. He's working, but I mean, ó lè máa ṣiṣẹ́ kó máa ṣe nǹkan mi pẹ̀lú ẹ̀ náà. Ṣebí mi náà ṣiṣẹ́, and I'm here. Okay, it's fine. It's okay. I just hope that you probably just change your mind sometime and let me help you. Oh, come on. That's easy for me. Ma worry, Jai. Look over here. Cool. Let me just easy stuff. Yeah. Right. Jai. Okay, it's okay. It's okay. It's okay. Láti máa ni mo ti máa lọ sílé Jai. Tí mo bá ti ṣiṣẹ́ lọ, èmi náà máa lọ sílé Jai. At least méjì lọ́sẹ̀.
for all possible ways to pay our bills, to make you happy, to make this home a happy home. You were lingering on somebody else's bed. You want to... See, wait, this phone call. Don't touch you. Just tell me. Suffer me. You got him no shit for me. Timothy deserves the treatment by. Just tell me. I'm sorry. Daddy, I'm sorry. I'm sorry. I'm sorry, Mom. Please forgive me. Joyfully. I should forgive you. Joyfully. At least. Anytime sorry, it's cool. I'm going to talk. I'm sorry. Joe. Just shanu me, Mommy. No, I'm sorry. I'm sorry. I'm sorry. It's okay. Love inside my hands, like it wouldn't slip away. But the truth was hiding deep in the shadows of her face. I kept driving through the silence, didn't see the storm behind my eyes. Babe, mo ti set the dining. Oúnjẹ ti ready. Law, and there's no one in the house. Wọ́n kàn ṣílẹ̀kùnlẹ̀ ni. Do mo rọ́mọ kan pẹ̀lú ẹ̀ lálẹ́ àná nígbà tí mo wá bí. Ó ní ex òun lọ́mọ yẹn. Kí n tó tún lọ gan ló ti ń sọ fún mi pé òun ti arrange tí yẹn bá ti lọ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀. Ọmọ ẹlẹ́mìí lòun máa gbé sùn tó máa jọ sùn mọ́jú. You know Jaiye now. That's his ways. Nígbà míì gan ó lè gbé obìnrin bíi 4, 5 mẹ́fà ń gbà mí in a day. Mama ò gbèrú ẹ̀mí wò lè wọ́n ní this man. Mi ò mọ ibi tí mo fẹ́ wá sí o. Even the lady tí mo rí pẹ̀lú ẹ̀ gan, mi ì mọ ibi tó ń gbé. Mi ì ní nọ́mbà ẹ̀, mi ò rí rí. I don't know. Well, bóyá ká fún bí ọjọ́ mẹ́ta kó tó di pé a gbé ìgbésẹ̀ ọ̀kan, bóyá máa lè reach ẹ̀ ọ́ bóyá òun náà máa tẹ̀ padà wálé fúnra ẹ̀. Okay, no problems. Màá gbé ẹ as things unfold. Mo bí Jaiye ṣe ń ṣe báyìí ṣá. Wà á kàn máa live anyhow. Jaiye. Kórè bá mi ṣe. Kó gbé mi kórè á. Hello, báwo ni àbúrò? Yeah, jọ ṣé mi lè pẹ́ padà. Alright, máa pẹ́ padà ọ̀rẹ́ sùn. Okay. Kó gbé mi kórè á. Ilẹ̀ tí mo bá tẹ̀, ilẹ̀ ire ni kò jẹ́. Welcome, darling. Kó gbé mi Yẹlé! Yes. Your silence is killing me. Àtìgbà tó rẹ̀ ti ṣe lẹ́nu tí ń ṣe báyìí sí mi. Ó bá mi sọ̀rọ̀ nulẹ̀. Má dáná fún ẹ ò ní jẹ. Ó súnmọ́ mi. Mo mọ̀ wípé ẹ̀ṣẹ̀ mi lágbára gan. Mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa. Mo ti bẹ̀ ẹ́. Mo ti
unfairly, and I know that it is only fair that you forgive me. I'm sorry, má bínú. Mofesola, I need you to put yourself in my shoes and tell me, tó bá jẹ́wọ́ ní nǹkan tó ṣẹlẹ̀ sí mi yìí ṣẹlẹ̀ sí, are you going to be happy? You see, ordinarily, on a very good day, ó yẹ kí n sọ wípé kóníkálùkù máa bá tiẹ̀ lọ ni. Yes! Ṣùgbọ́n mo wá wò pé tí n bá fẹ́ lòmíì náà, ìwà wo ni mo mọ̀ tí yẹn máa wò? Because I have to be very honest with you. Ìwà tó wù yìí, ó bá mi lójijì. Mi ò imagine pé o lè ever ṣe. You are the last person tí máa ronú nǹkan báyẹn sí. But I have now come to the conclusion. Mofesola, I need you to let me be. I want to clear my head. Did you hear what I said? I need you to let me be. Omoyemi. Sorry. Mo mọ nǹkan kan dájú. Àṣírí ẹni bí Kombo. Voices echo in my head. Every word I wish I said. Every stranger, every face felt like danger in disguise. Yes, we can't leave it here. So what do you want to do? I don't know, but we don't know to us in Nigeria. I'm not giving you a break. So there's no way you speak. No, but anything you listen, when you do where I can you say, really, I think it's like you can option now. Orúkọ tèmi ni Fola Abiola from Zone K. And here's my colleague, Kilebadioti. So, we are here to arrest you for the murder of Arishekola Jayola. Murder of who? Arishekola Jayola. Sorry, who the hell is Arishekola? Because I don't know who you are talking about. You are here to arrest me for the murder of somebody. Who the hell is Arishekola Jayola? Who? Apart from that, you also have a warrant to search the house after. So you have a warrant to search my house? Definitely. Can I see it? Search my house now. When you're ready, we're ready. Okay, let's go.
Chain ọ̀rẹ́ mi ni. I know this. Chain ọ̀rẹ́ mi ni. A for Arishekola Jaye Williams. Are you very sure? Yes, very sure. That's fine then. A jẹ́ pé a ti ní Edwin already nìyẹn. Yeah. Ọmọkùnrin náà ńkọ́? Orí ẹ̀ ti kọ́kọ́ yí, orí ẹ̀ ti dàrú. Mo fẹ́ rí ibo ló wà, ọmọkùnrin náà ńkọ́? Bàbá, ẹ jọ̀ọ́, ọmọkùnrin yẹn wà nínú ilé, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa. Ẹ jọ̀ọ́, make sure pé ṣiṣẹ́ yín ẹ jọ̀ọ́, please. Thank you so much. Ǹjẹ́ o lè sọ fún wa how your day went on the 11th of this month? Láti bí 9 p.m. ìrọ̀lẹ́ títí di 1 a.m. àárọ̀. Kò yé mi o. Kí ló ṣẹlẹ̀? Mo lọ síbi iṣẹ́. Lẹ́yìn tí o ṣiṣẹ́ lọ ń bọ̀. Mo dẹ̀ padà sílé. Wo kò sí hiding place kankan fún ẹ mọ́ o. A better kó o tètè máa sọ̀rọ̀. What exactly do you know about the murder of Arishekola Jayola Williams? Mo dábàá wo àbí ẹgbàgbé. Gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ níyàwó ẹ̀ ti ṣàlàyé fún wa. Bí o ṣe parí ẹ̀ níbẹ̀, and out of age, ó pa. O dẹ̀ lọ bury all alone. Ó tún wá sọ fún mi pé tí ó bá jẹ́wọ́, ó máa pa. Mi ò sọ bẹ́ẹ̀. Ṣó parọ́ mọ́ ẹni? Everything pátápátá ni a ní on record. And by this time next week, I'll charge the court. Mi ò sọ. Ẹkún ẹ̀ ò kì í ṣe ìyàwó mi ti implicate mi báyìí. Ó lé mi ni mo pa Jayé. Ṣé kémi náà wá gbéra ń sìn? Àbí kí n pe àwọn ọlọ́pàá kí n sọ fún olùpá àjọ mọ̀ pa ẹni? Wípé in fact òun gangan ló pa. Ṣó máa make sense bẹ́yẹn ṣá? And my wife is pregnant with my daughter. Yes, engine oil tó ń lò tẹ́lẹ̀ náà ni kò lò, kò fi service mọ́tò ẹ̀. Má change ẹ̀. Kò dẹ̀ má pẹ́. Yeah. Exactly, yeah, now. Oshé, má pẹ́. Hey, sit down. Hey, babe. How are you? I'm fine. Guess what? Ha! Ode, guess you know. What is it this time? Go guess now. Why they can guess? Just off in the kilo share. You'll soon be a dad. Otiloyun. Hey, God. Thank you, God. Baby, are you serious this time? Are you serious this time? My wife, you don't go buy wine. Hey, my baby. Tó bá wá mú, tó gbé wá síbí. Bàbá wà lẹ́wọ̀n, ìyá wà lẹ́wọ̀n, ọmọ náà máa ṣe wọn at the same time. Kí ni kí n ṣe? What should I do? Mo fẹ́. I was just a man trying to find my way home, but the road had other plans. Midnight roads and broken lights, city breeze but nothing's right. Every turn feels cold now. Heavy thoughts I can't outrun. I held love inside my hands like it wouldn't slip away, but the truth was hiding deep in the shadows of her face. I kept driving through the silence, didn't see the storm behind my eyes. Who's the driver of my soul tonight? I lost control somewhere in the night.
imagine? Did you want to jáde lẹ́nu ẹ sí mi? Èmi ìyàwó ẹ̀, ó wà ńbẹ̀ yẹn, èèyàn sọ̀rọ̀ sí mi ṣákálá, èèyàn sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ ni pé I am nothing, and you didn't even say anything about it. Oh, make attempt láti gbèjà mi, oh, jà fún mi, oh, sọ̀rọ̀ on my behalf, oh, tó yẹ kó punch bọ̀bọ̀ yẹn, kó fún léṣe lẹ́nu kẹ́ni ẹ̀ wọ́n sì gbẹ kó kí n mọ̀ pé yeah, my husband is fighting for me. Wá tiẹ̀ ní sùúrù náà. Nígbà tí ó ṣe pé ó ya wèrè, àwa lu ẹ̀. Ṣé o mọ̀ pé ẹranko lọkùnrin tó bá yàwó lu obìnrin ni? Really? I'm pretty sure we will never do so. You're not making sense. Shut up! Keep quiet! Ọkùnrin ni ẹ́, act like one. Gbèjà ìyàwó ẹ, like fight for me. Let me feel you. Let me feel your impact in my life. Fight for me. Pẹ́ tí mo ti rọ̀rẹ́ mi ni, má bínú, I will fight for you. Ẹ̀yin bá mi sọ̀rọ̀ ẹni àwọn wòran. Dúró ṣe ọmọ mi náà ní sùn. Fọ́kàn mi kò step back. Don't even come close. I don't want to talk to you. Mi ò fẹ́ kó súnmọ́ mi. Kí ni problem ẹ náà? Wá fight fún ìyàwó ẹ, wá jẹ́ kí n mọ̀ pé ìyàwó ẹ ni mo jẹ́. Èyí ò ní sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ kò ṣe ní pé kò mean anything. You are a man. Fight for me. I am tired of you being nonchalant. Kí ló ṣẹlẹ̀? Pariwo, I am talking because I'm pained. I am pained. Let me talk. Ó ti tútù jù. You're so too soft. Nothing about you is attractive. Kí ló dé? Ṣọlọ, wọ́n sọ báyìí gbẹ̀m. Àwọn máa kó ẹ kó tó show love náà ni, kó tó show affection. Kò sí nǹkan tó wọ́n ṣe. Fight for me. O ò ní ṣe, wọ́n máa bú mi, wọ́n máa gbùrọ̀ ṣọ́kùnrin yẹn. Ó dáadáa ní sùúrù. Ìwọ náà gbọ́ tèmi náà. Gbọ́ tèmi. Ní sùúrù. A ní kó gbọ́ tèmi kó láì tiẹ̀ sílẹ̀. Next time tí yóò bá sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀, act like my husband that you are. Mo ti bọ́, ṣé ká padà lọ síbẹ̀? Ṣé ká padà lọ síbẹ̀? Ó fẹ́ lọ jà fún mi. Kájọ ìgbà gídígbò. God bless you. My husband, thank you. Dad, I don't understand. Ṣé mo gbọ́dọ̀ máa tútù ní kí n máa kọ́ ìgbé ní kọ́m kékeré ni? I don't understand. Your secretary. Stupid. You're just stupid. For crying out loud, ṣé mi ò ní marry láyé mi ni? Tí n bá gbélé wá, a ní kó wà okay. Tí n bá gbé tọ̀hún wá, a tún ní kó wà okay. Mo gbé secretary mi délé, tó bá rí bọ́mọ ìṣe wọ nílẹ̀ túrútú. Abuja gangan láyé wa. Abuja nílé owó. Abuja nílé ọbẹ̀. Abuja ní ilé ìtura. Tell her one. She's my woman. Is he married? He's not married. See, the thing is, no matter the case, mo kàn fẹ́ kó mọ̀ wípé mo nífẹ̀ẹ́ ni. Láti ìgbà tó ti dé báyìí. How about the fashion? She washes my clothes, do a lot of things I wasn't expecting her to do. Yeah, actually, mo máa ń bá fọ aṣọ ìpẹ́ lọ́wọ́ mi. But Dad, Sherry lórí ọ̀rọ̀ married tẹ̀sán yẹn, it won't work. I'm sorry, it can't work. Ṣé wọ́n náà ló gbóríyìn fún sẹ́yìn pé nínú gbogbo obìnrin tó ti rí pẹ̀lú mi, she's the best? Ẹ kí wá ló dé tó fi tún ní mi ò lè fẹ́? She does too much. Service. Ọmọ ẹ fọwọ́ lálẹ̀ fún ẹ, ó dẹ̀ ń tẹ̀lé. Tí wọ́n sọ pé èyí dá, ìyẹn ò dá, ẹ yọ kúrò náà. Igi wo lẹ fẹ́ fi dáná gangan náà? Orúkọ tèmi ni Abẹ́ni. Ìwọ ìṣàbẹ̀ni Agbọ́n. Abẹ́ni Awako. She's not qualified. She's even behaving like a tout. Kí ni túmọ̀ torí ẹ̀ náà? Èmi ló sọ pé she's a tout. Wá kí ló tọ́ sí ẹ láàárọ̀ òwe yàn tó ẹni. Tó bá yẹn yàn tó ẹ ó ya gbogbo màá bá yín tọ̀. Ṣé mo ẹ̀yà ìyàwó tó fẹ́ fẹ́ lọ́mọ Kí ni burúkú eléyìí? Aláyé sọ bẹ́ẹ̀ jọ bí ó ṣe. Wọ́n tó jà lẹ́yìn. Ilé wa. Gbàgbé pé street wà o, ìyá housewife náà wà ọmọ tó bá dẹ̀ ṣe bí olórí burúkú ní ilé ìṣá. Ó máa jẹ́. Ní ìtọ́jú south wa, mo bẹ̀rẹ̀ sọ. Gbèrè ló wọlé o, ẹ̀kọ́ yẹ ẹ̀kọ́ pé gbogbo gbèrè tó ń ṣe lójú bàbá yẹn tó bá di wọ́n náà wọ́n máa kó fún ẹ̀pọ̀ báàgì ẹ̀ máa fẹ̀ àbúrò burúkú yẹn. Ó ìyàwó bàbá ẹni ìyá ẹni ìyálà ìyá ẹ̀ ló dé. Ìlú ìjàwé ọmọ ajíná jàwó. Ìlú kan wọn pé ìgbàlejẹ mi lójú ọyọ. Òun lórí òun ló mọ ohun tó bí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́.
babaláwo tí bẹ̀rẹ̀ yọ gbọ́ tí bá wí kíkọ́ ọmọ pẹ̀lẹ́ tí ń dáni lóró kó múra sóró lèrè rẹ̀ kọ́ máa dá kíkọ́ ọmọ gbẹ̀yẹ̀ tí mú yẹn níwà díkà kó múra sí wa kára sunsun borí kan bá ta ìrẹ̀dà borí kan bá tẹ ìdè yìí borí ọ̀pá gbé ní ilẹ̀ dá bá kú mọ́ orí ẹ̀ tí ní gbé ní lọ. ẹ mọ̀ bára yín jà mọ́ bó ni ó ti rí ọ̀la ìrí bẹ́ẹ̀ nínú babaláwo ó di fọ̀rọ̀ ọ̀run. wo bó ṣe lanu wèrè lẹ́bi ajá mi ló pa ṣé o fún mi lówó kí n lọ ra nǹkan tí mo gbé wá yìí nítorí mo dé sí ṣó fẹ́ pa mí nìwọ ọmọkùnrin ṣó fẹ́ pa mí ṣó lórí burúkú ni ẹ ní. àdúrà ní ká máa gbà kí Ọlọ́run fún wọn lálàáfíà tó péye owó lóbìnrin fẹ́. ẹ lówó lọ́yọ̀ọ́ nínú ibi gbogbo tí ìbá ṣẹlẹ̀ sí Ọlọ́run lọ́kàn ó sì ní bọ́m̀bẹ̀bọ̀ bá ìjẹ́pọ̀ ọba ṣètò tẹ̀lé ní ti fáwọn. sùúrù lèèyàn fi ṣọkọ bí ọ̀pọ̀lọpọ̀ sùúrù àtàmójúkú. What's your name? Akọyin. kò dẹ̀ fojú sẹ́kọ̀ọ́ ẹ̀ o wàá ṣoríire o. We are the advertisement team. ìyàwó yín ti bímọ. àbímọ o. ọ̀rẹ́ èmi ló dé nǹkan ayọ̀ ni wọ́n wá kárí bonú ní gbogbo ìgbà tíyàwó rẹ̀ bá ti ń bí ọ tó ń béèrè owó lọ́wọ́ kí n sí mi. My brother, that is not the way to run an establishment. You know this is school, and we use the money to run the school, to maintain the school, and to pay the teacher's salary. My teacher said I should book flag. Ìwọ ló mọ̀ ń sọ̀rọ̀ bí èwe. Mo ti wí fún ọ ní àká ìmọye ìgbà wípé bọ́ọ̀ bá ti ń rí mi lẹ́yìn rẹ̀ kó mọ̀ fọkànbalẹ̀. ṣé o rí bẹ̀rẹ̀ tó o bẹ̀rẹ̀ lónìí ọjọ́ tó o bá tún dán irú ẹ̀wà Adébowale lémi níwọ èèyàn kan bọ́ lọ́hùn lé. mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni mo rò pásítọ̀ ọ̀rọ̀ tí tò nísìnyí mo fẹ́ fọ́gbà yán gan. ẹ sọ. má ṣiṣẹ́ má jèrè iṣẹ́ ajé má ṣiṣẹ́ má jèrè má ṣiṣẹ́ má jèrè má ṣiṣẹ́ má jèrè. Ẹni bá ṣiṣẹ́ ó jàre iṣẹ́ ṣiṣẹ́ ló jàre iṣẹ́ ọmọ tó bá ṣiṣẹ́ dandan ni kó mọ̀ délé iṣẹ́ má ṣiṣẹ́ má jèrè.